èmi àti a máa jọ ní nice time bẹ́ẹ̀ ni ẹni máa sanwó hotel tá máa lọ máa gbé dájú máa wà o máa jọ máa bára wa ní àjọṣepọ̀ dáadáa back to back tẹ fi ń bá àwọn ọmọ yẹn sùn ẹ nídìí wọn èmi ni so ẹ ní problem o nǹkan tá a máa jẹ owó tá a máa fi gbọ́ hotel mi ò tí kúrò lẹ́kọ̀ọ́ mi ò tí kúrò níbàdàn báyìí o ọ̀la mò ń lọlé mò ń lọlé so èmi àti yín báyìí mi mọ bí tá a máa jọ book a máa lò 3 days láìsí pé bí ẹ lọ bí kankan tẹ́mi náà lọ bí kankan àjọ máa wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo jẹ máa ń láìkì nǹkan kan ó náà ti ṣeun mo máa ń láìkì ẹ̀ gan kí ọkùnrin àti obìnrin máa bára wọn lájọṣepọ̀ kí n máa wò wọ́n yéé ó máa ń fún mi ní touch lórí ó jí nǹkan kan tí mo láìkì jù láyé mi mọ́mì mi kò mọ̀ pé mo yàn àmà tó báyìí but I am telling you for free tí ọkùnrin àti obìnrin máa bára wọn lájọṣepọ̀ wọ́n sọ pé bí ọkùnrin àti obìnrin kí ọkùnrin máa bí àgbàdàgbà méjì o bí àwọn ọmọ bí 15 16 17 18 tí ó ti dàgbà púpọ̀ yẹn pẹ̀lú bí ọkùnrin kọ́ máa bí lájọṣepọ̀ ó máa ń trigger àwọn kankan dájú lára mi gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní so wọ́n sọ pé ní àwọn ọmọ tẹ̀dẹ̀ ń bá sùn church a máa invite ọmọ kan mọ́ wa a máa ṣe two sùn bàdẹ̀ èmi náà dẹ̀ máa invite ọkùnrin kan ní àwọn ọ̀rẹ́ yín tẹ bá ní tẹ mọ̀ pé wọ́n good ẹ máa invite wọn wá so a máa jẹ tún ṣe two sùn yẹn náà Jesus Christ ẹ̀yọ́ kú ní Jesus láti nǹkan tẹ́ ẹ ṣe yìí dẹ̀ tún pé Jesus láti àwọn nǹkan tẹ́ ẹ ṣe yìí tẹ́ ẹ bá yẹ mo lọ́mọ jíjẹ ti fún lóògùn tí lè bá bàjẹ́ ńkọ́ ẹ̀yọ́ kú ní Jesus what has Jesus done to me see what has I don't even understand mo sì call Jesus ẹ̀yọ́ kú ní Jesus Pastor P. Mo máa lọlé ní ọ̀la ẹ̀sùn dáadáa lénìí tó bá ti di máa ti wà ní máa pè yín ká pàdé ní any nearby hotel òṣè tó wẹ̀ pọ̀ jù they are spending 3 days níbẹ̀ that 3 days màá sọ mọ́ mi pé mo fẹ́ lọ sí Èkó àjọ máa wà ń bẹ̀ má rò bẹ́ẹ̀ lè pa mí o gbogbo tẹ́ ń sọ yìí ọ̀rẹ́ mi 3 wọ́n ti mọ̀ ń pẹ́ tí nǹkan bá ṣe mí máa wá yín bukọ yín tẹ́ rí báyìí ẹ máa dájú ọkàn pé ẹ máa lá mi máa jọ ṣayé so máa jọ mo fẹ́ kẹ́ mọ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin kọ́ lẹ dúró yìí wọ́n ti change yín and you can't pretend ẹ kàn pretend ni pretend to be a good person you are not a good person ẹ ń ṣèyàn gidi ẹ kàn pretend ni so èmi àti máa jọ nice time máa jọ wà ń bẹ́ẹ̀ máa dúra wa àwọn àdúrà wa pa èmi náà máa ṣó kọ́lọ̀ mi èmi náà máa ṣó kọ́lọ̀ yín tó kẹ́ bá ń gbé mọ́lẹ̀ yẹ kí n mọ̀ tẹ́ bá mú gbọ́ ẹ jẹ́ kí n mọ̀ ẹni tẹ́ bá ń ṣe sọ fún mi kí n jẹ́ kí n gẹ̀tẹ̀ fún bẹ́ẹ̀ wà yìí lásán máa dúrà àdó yàbọ̀ ni wọ́n yà ti ṣe ó ní mo ti ṣe mọ̀ pé kó o dé church sọ pé ẹni tó pàdé yìí o I want to be a good person I want to change my ó ní me I dey smoke I dey do everything I dey drink ó tún mo bí pé church làwà kí n máa gbé wọn ní pé bọ́bọ́ yìí gan ayé tiẹ̀ bá lè jọ ayé tòun lọ ó lọ pé ìwọ èmi ní ìbáyé rẹ̀ yòókù jẹ ẹni tí wọ́n sọ pé ọ̀rẹ́ ẹ̀ tó bá mọ̀ pé òun kò ní olè bá a ṣe tún sùn inú àwọn church yìí náà ọmọ kan náà darí pé ọ nípa ẹ̀ ń bá sùn wọn ní ọmọ yẹn ẹ̀kọ́ lòun ṣe mú ní ìfẹ́ mọ̀ ẹ̀ invite ẹ̀ wá àmẹ́ẹ̀ta àwọn àdúrà wa pàṣà ló bá sọ pé òun lẹ́mìí gbogbo ó lẹ́mìí kí ni máa wọrí o máa lẹ́mìí tó bá ti wá má wọrí ọ̀rẹ́ yín tó bá ń gẹ̀ẹ́tì kí ni drink ìdání pé lẹ́gbẹ̀ẹ́ yẹn mo ní ẹ sọ pé bá ń gẹ̀ẹ́tì mi so that ẹ máa mú ẹ máa dé lágbára dáadáa láti ṣiṣẹ́ so nǹkan tó ń mọ̀ nìyẹn ó ní wá ní pé ṣé ẹ ti change mind yín ó ní mo change mind mi o that's what I want to do báwọn ṣe débẹ̀ ni àwọn ṣe ẹ má gbàgbé òun ọjọ́ kejì mọ́ mi òun dé àwọn jọ sùnmọ́jú ni o ó ní ọwọ́ ẹ̀kọ́ kan àwọn jọ kọ́wọ́ ẹ̀kọ́ àwọn sọ pé ṣé ń bínú ní ìbínú ó ní ó wá ní kíní kan bí tó bastard dé tó bá jọ sùn lórí bẹ́ẹ̀dì báyìí ẹjọ́ sùn papọ̀ báyìí ó ti gbàgbé ó bẹ̀rẹ̀ sí fọwọ́ ra àwọn lára don't turn back to me náà ní ayé ń ṣe bàjẹ́ báyìí tẹ́yìn bá ní chọ́ọ̀chì fún alára yín ẹ máa bà chọ́ọ̀chì jẹ́ pẹ̀lú okó yín o
ó ní kì í ṣe bẹ́ẹ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ ẹni tó bá nífẹ̀ẹ́ nínú gbogbo ọmọ kwaya yẹn I'm very sure pé ẹ ti nífẹ̀ẹ́ gbogbo àwọn ọmọ kwaya tán rárá o no ọ̀gá yìí náà gan ó fọ́ọ̀sì òun ni ti gbọ́ yín ní bóun ṣe fún wọn lẹ́nu ìgbà tí mọ́mí òun dé àwọn lọlé mọ́mí òun kí wọ́n ṣe gbọ́ ẹ̀ àwọn gbalé lọ ó láǹtí ṣe wàtá délé sọ pé mọ́mí mo lọ lọ́la o òun má lọ lọ́la kí ni kò adó ṣẹ̀ṣẹ̀ níjọ Sunday ní rárá o òun lọ lọ́la a ní pé òkè òun ti pè é bá ní mo pé Sunday today is kìíní mo pé Sunday ní Sunday kí ló kàn pẹ̀lú yẹn tó bá ti bí ẹ̀dá má jẹ́ kó ń rí ẹ òun ti pẹ́ ọmọ yẹn o ọmọ yẹn sọ pé òun ti ń bleed látàárọ̀ ẹ̀jẹ̀ ń jáde lára òun wẹ́wẹ́wẹ́wẹ́ òun ti pé o máa rí òun ní ìsìn òun bọ̀ ní bó ṣe dé nìyẹn àwọn bá lọ sí hòtẹ́ẹ̀lì kan ní that place bẹ̀rẹ̀ àwọn wá wọn gbójẹ fún wọn ní pé irọ́ ìwọlẹ̀ pa ní church pẹ̀lú ó lóun sọ fún wọn pé báwọn ṣe ṣe school tán wọ́n sọ fún wọn pé òun ṣáyé ní urgent clinic kan níbi kan tó ń kọ lẹ́tà sí lẹ́tà iṣẹ́ lẹ́yìn Sunday ó ní òun ṣáà wá rọ́kàn pa ní life ọ̀rẹ́ yín tí mo ní kẹ́ sọ fún kọ́ ṣé mo gbé mo sì sọ fún un ni kò tí ì sọdọ́ tó máa wà ọmọge yẹn ń kọ́ ìyẹn tó bá ti church dé ó lóun máa wá bọ́ òun tó máa wà òun máa wá mo ní ẹjẹ́ wo chat ẹ̀yàn àti ẹ̀ chat ọmọ yẹn sẹ́ndì abẹ́ ó máa sẹ́ndì òun yẹn ó máa tó yẹn bá wà wò tó wà bẹ́tù máa ṣe fídíò máa sẹ́ndì ẹ̀ ọmọ yẹn lè dájú sílẹ̀ báyìí bó ó máa yàtàn báyìí ṣé mọ̀ kí èèyàn yàtàn yàkàtà báyìí bóyá ọmọ yẹn ṣe máa yàtàn ni tá máa fi ojú ara ẹ̀ ṣeré ó sẹ́ndì ẹ̀ everything ó sẹ́ndì sí wọn ẹni bó mi ṣe sẹ́ndì báyìí wọn kàn ní kúrò ọmọ tóun fẹ́ náà lélẹ̀ ọmọ yẹn ó tẹ bá rí ọmọ yẹn ọmọ kékeré ni o tẹ bá ní nǹkan tó fi ṣe ìdí àti ṣe ẹ máa fọ́ ní àwọn nǹkan àwọn wọlé àwọn sọ fún wọn pé àwọn máa pé 3 days náà fẹ́ lò bó máa sanwó 2 days náà yẹn ra peter náà sanwó 2 days náà pé ó tó wà lọ́wọ́ òun yẹn pé òun ní mọ́tò lọ́wọ́ ẹ̀dùn rẹ̀ ṣe máa send owó sọ̀rọ̀ ni ok bọ́mọ ẹ̀bọ́n wọn sọ wọn pé àbí people close sọ wọn pé yes ok bí ní kó máa yẹ sọ fún wọn ní kó òun ò wálé wá sùn ọmọ yẹn sọ pé ok bí ní kó sọ fún ọmọ yẹn sọ pé ok òun ní wálé wá sùn àti ṣe ọmọ yẹn bá dé gbà tọmọ yẹn dé lọ́wọ́ rọlẹ̀ kọ́mọ yẹn tó dé àṣẹ nǹkan mo kàn wẹ̀ mo wà lórí bẹ́ẹ̀dì mo sọ fún wọn pé kó wá láàbẹ̀ ó ní òun ò kí ń lábẹ́ o ò lábẹ́ kíni o ò ní lákìní ó wá ní bó ṣe mú sọ pé pásítọ̀ yẹn sì dé wọ́n ṣe ní different tó ṣe fún yín ó pè yín kẹ́ máa lábẹ́ kiri káyé yín bàjẹ́ ju pé kẹ́ máa fáwọn ọmọdé lóyún kiri lọ ó ní bó ń ṣe là ó ní pé òun ò fẹ́ ṣe tó bá ti ṣe bẹ́ẹ̀ á máa mọ́ òun lára wọn fẹ́ máa ṣe lọ ó nígbà yẹn bẹ́ẹ̀ kò sẹ́bẹ̀ tóun ò lè tẹnubọ̀ ẹ máa tẹnubọ̀ ilé náà ni ó ní bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó ní àǹtí ṣeun ẹ gbàgbé ayé Peter ti bàjẹ́ ó ní tó máa ṣé ó ní àwọn èèyàn ṣe máa ń wò pé ẹni táyé ẹ̀ bá ti bàjẹ́ the next thing ni kó lọ ṣiṣẹ́ olúwa ẹni táyé ẹ̀ ti bàjẹ́ the next thing ni kó olúwa fẹ́ lù ẹ̀ olúwa pè olúwa fẹ́ lò fúnṣẹ́ ẹ̀dí bí wọ́n sọ pé ọdún 4 mo fi mu gbó lórí àkìtàn ọlọ́run tó pè mí wálé ó ní igbó yẹn ó máa padà yọ mu kì í fi wọ́n lẹ̀ ọdún 10 mo fi sọmọ ta kí n tó padà dọmọ Jésù wọ́n ní ẹ lọ wò dáadáa wọ́n máa ṣe nǹkan kan ní secretly àgbà kí n tó gba Jésù mo láìkí obìnrin gan ó ní ẹ lọ wò dáadáa yóò sì máa láìkí obìnrin lọ́nà but kò ní ṣe physically mọ́ kò ní ṣe kẹ́kẹ́ ìlérí mọ́ a máa ṣe secretly ni ó náà ti ṣe oníkan tóun dictate nìyẹn ó nígbà tí ó bẹ̀rẹ̀ ti ẹnu bọ̀ abẹ́ ní wọ́n sọ pé can we get ice cream ó ní ice cream ó ní yes ó ní ìdòkú bí ice cream ó ní òun sọ fún pé òun ò tí ì gbé ọkọ ẹ̀kan ni òun rí yẹn tó láwọn bẹ́ẹ̀ yẹn rí oúnjẹ ní ẹni tó pé ẹ̀kan iná dẹ̀ ni ó ní so òun ti máa máa jẹ́ kó òun lẹ́ni tó máa láwọn bẹ́ẹ̀ ó ní kò sí bóun ṣe wà ó ní tó bá ní ice cream bá ní ice cream bá ní òun bọ̀ ó bá lọ ó gbé ẹ̀bùn ẹ̀ náà wà ó tó máa dé padà ó ti ra ice cream rí bá ní kó ń sùn ó ní ilé ìdí ẹ̀dá ice cream sí òun láti àyà òun báyìí tó fi délẹ̀ báyìí ló dá ice cream sí tó fi ojú ara òun báyìí ló dá ice cream sí olúwa bẹ̀rẹ̀ sí ńlá ó lá gbogbo ọyàn òun náà sọ wípé ọyàn òun dàbí igbá ni ọyàn òun ṣọyàn tó máa ń wálẹ̀ bí igbá ni ó ní wá bọ́ mu ọyàn òun á wá síbi abẹ́ ọyàn òun ibi dodo òun hálà tó bá débi ojú ara òun báyìí á bẹ̀rẹ̀ sí máa lá ice cream yẹn ó là ń ti ṣeun òun dé bẹ̀rẹ̀ sí sọ pé bọ̀bọ̀ yìí ṣá òun àtòrí ẹ̀ máa wá látẹ̀kù máa wá síbàdàn ó ní wá lá ó wá mú ice cream yẹn
ó wá dà síbi ibi ìdí òun ó wá ń ná mọ́ ihò ìdí òun lá everything